Temi Alayo, alhamdulillah, Rabbil Alamin. Thank you for joining me. May God continue to bless you. Thank you, thank you, thank you. Yes, mo fi àkókò yìí kí Mr. Ezekiel Oshaye. May Allah continue to enrich your pocket. And if I son look back, thank you for your super thank you. Àti ẹ̀yin tèmi náà tẹ́ kàn sí mi lẹ́yìn. Tí bá ní kí máa porúkọ ọ̀nà máa kún ẹ̀yin kan lè má fẹ́ bẹ́ẹ̀. Thank you so much. And if I son look back, thank you, thank you. God bless you and enrich your pocket. Thank you. Mr. Ezekiel Oshaye, once more, thank you for your super thank you. Àwọn èèyàn púpọ̀, àwọn tó follow me, wọ́n follow me for several reasons differently. So, àwọn kan follow me nítorí alẹ́ rẹ̀bẹ̀, àwọn kan follow me nítorí apps, àwọn kan follow me nítorí advice tá máa sọ fún àwọn gbajúgbajà tá máa ń dá sọ̀rọ̀ pẹ̀lú ọpọlọ, pẹ̀lú wisdom. Yes, tá ń fi bẹ̀rù Ọlọ́run tá fi ń dá sọ̀rọ̀, àwọn kan follow me bẹ́ẹ̀. Mashallah, I appreciate. So this is one of it. Mo gbọ́ fídíò Madam Jaiye Kuti. Yes, Madam Jaiye Kuti. Ó wà lára àwọn tí mo nífẹ̀ẹ́ sí jù. Madam, tí ẹ bá gbórúkọ yín lẹ́nu mi lénìí, kì í ṣe pé bákan. A fẹ́ fi yá ọpọlọ ni, a fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọpọlọ tẹ́ sọ. So yé yín. Bẹ́ẹ̀ síbẹ̀ náà, ẹ ṣáà jẹ́ ká gbọ́ tán ẹ̀yin tèmi. Kẹ́ tó mọ view mi, ẹ jẹ́ ká gbọ́rọ̀ yìí kó pọ̀. This video is about 6 minutes tí wọ́n drop nípa Àgbàlá Gabriel, Pastor Àgbàlá Gabriel àti àwọn tó lọ tọrọ owó ẹ gbọ́. I'm alive. So when you hear I'm alive, yeah. All right, ọ̀rọ̀ kan ló ń kọ mí lóminú, like wọ́n ní kí n má sọ ń pa ẹ̀, like 2 people have advised Jaiye don't talk about it. You know, jẹ́ ká máa wò. Ṣé rí gbogbo wa ò lè jókòó ká máa wò náà. Ṣé rí wọ́n ní kinní kan ohun tí ò dá. Ọlọ́run kó má bà wá lórúkọ jẹ́. Àmín. Ṣé rí àwọn àgbàlagbà ń gbà mí Ọlọ́run máa ń fi wọ́n sọ àwọn ọmọ kéékèèké, Ọlọ́run máa ń fi wọ́n sọ wá lẹ́nu. Ọlọ́run dẹ̀ máa ń fi ọmọ kékeré sọ àgbà lẹ́nu. I don't know why it has become very compulsory that one person has to be responsible for somebody's predicament. We have people to jẹ́ wípé tó bá pè wọ́n lẹ́ẹ̀kan wọ́n máa dáhùn, wọ́n máa help àwọn èèyàn. Now mo gbájúmọ́ṣẹ́ ni mo ń ṣe lójú méjèèjì. Tọ́rọ́kọ́bọ̀ mo ń fi sẹ́gbẹ̀ẹ́, mo kàn fira mi ṣe example ni o. Mo mú tọ́rọ́kọ́bọ̀ mo ń fi sẹ́gbẹ̀ẹ́. Ẹgbẹ́ ọ̀tún kan ẹgbẹ́ òsì pé tí n bá dàgbà kí n lè rí nǹkan kan ṣubúlé in case táwọn ọmọ tí n bá tiẹ̀ bí gan ò bá wo bí tí mo wà. Torí iṣẹ́ tí mo ń ṣe ò ní pension ní àpò ní nǹkan kan tó máa fún mi. Now I know of other industries bíi banking sectors, àwọn hospitals. Mi ò rò pé tí ìyá àti bàbá wọn bá sick wọ́n máa ní pé compulsorily àwọn tọ́jọ́ ń ṣiṣẹ́ ni wọ́n gbúdọ̀ tọ́jú wọn. Ṣé something is very important o. Tá a bá ti ń ṣe lé ní ẹ jẹ́ ká máa rántí ọ̀la. When my father was sick, ṣé mo máa dédé ní pòkè o jẹ́ kí n máa gbé bàbá Jaiye kiri ẹjọ́ o? Ṣé you understand? People cannot wọ́n ti sọ Instagram, this social media di nǹkan tó jẹ́ wípé àwọn èèyàn wá síbẹ̀ wọ́n wá sọ di family meeting. It is good to be good, but àwọn èèyàn tí wọ́n prepare ọ̀la wọn sílẹ̀ kí ni wọ́n expect? The Instagram now ó ti wá di wípé ṣebí we have English sectors, we have Yoruba sectors. Àwọn èèyàn sick ní English sectors now. Èyí tó bá lè ẹni tó èèyàn bá súnmọ́ tó bá lè pè wọ́n á pè. Wọ́n ti wá fẹ́ sọ Yorùbá industry bí tó yẹ pé tó bá rí wa wọ́n á máa wò wá bí olóòórùn. Just because some people did not prepare for their future. Instagram is not a place pé kẹ́yàn wá tọrọ owó tọrọ kìíní kan ilé ayé mi fẹ́ bàjẹ́ àná lọ jẹ́. Tá a bá fẹ́ help ara wa bẹ̀, yes, you can use this media to help people. We can use it to help ourselves. Ẹ̀yin Yorùbá kìíní ẹjọ́ ẹ má bàjẹ́, ẹ má sọ bí tó jẹ́ pé ìbẹ̀rẹ̀ máa wá jókòó sí tẹ́tí máa wá máa ṣe bí. Oh my gosh. Oh my God. Oh my God.
mo sì fẹ́ràn obìnrin yìí o mo fẹ́ràn ìyá yìí gan-an ni mo fẹ́ràn obìnrin yìí mo fẹ́ràn yín kọjá ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí mà ẹ wo bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ láàrin yìí mo rò pé ẹni Ọlọ́run ni yín ni ìyá mo rò pé ẹni Ọlọ́run ni yín ni madam mo rò pé ọmọ ẹni Ọlọ́run ni yín ni ẹni Ọlọ́run ò gbọ́dọ̀ sọ̀rọ̀ báyìí ẹni Ọlọ́run ò gbọ́dọ̀ sọ̀rọ̀ báyìí ẹ gbọ́ kan tẹ́ ẹ sọ ẹ ní àwọn èèyàn tí wọn ò prepare future wọn kalẹ̀ àwọn èèyàn tí wọn ò prepare future wọn kalẹ̀ ẹ̀yin ò mọ̀ pé Ọlọ́run nìkan ló ń báyàn prepare future ẹ̀yin ẹ ṣàgbára yín ni ẹ ṣàgbára yín ẹ ṣiṣẹ́ Ọlọ́run fẹ́ràn èèyàn tó ń ṣiṣẹ́ ní Haúsá wọn ní Ọlọ́run fẹ́ràn èèyàn tó ní búrì ṣé mo gbà pronunciation yẹn búrì like hustle Ọlọ́run fẹ́ràn èèyàn tó hustle mi ò ní dúrì o ọ̀tọ̀ ní dúrì tẹ́ bá lọ pé dúrì láwùsá òbò ló ń jẹ́ bẹ́ẹ̀ àní búrì hustle Ọlọ́run fẹ́ràn èèyàn náà tẹ́ bá wá hustle ẹ wá mọ bí Ọlọ́run kọ́lọ́run fàlùbáríkà sí kọ́lọ́run fàlùbáríkà sí madam jaiye kuti ẹ̀yin náà tún sọ̀rọ̀ bí kẹ́ni mọ́ni ẹ tún sọ̀rọ̀ bí kẹ́ni mọ́ni ẹ̀yin ní ẹ̀fẹ́ káwọn ìyókù ní I know ẹ̀yin náà bóyá film producer àbí film producer náà ní film producer ò ní ẹ dákun owó tẹ́ ẹ san fún èèyàn kan fún fíìmù ọyọ kan ṣé ó tó ṣe ìgbésí ayé owó tẹ́ ẹ san fún nísìnyí ẹ pèèyàn fún fíìmù for example ṣé owó tẹ́ ẹ san fún tó fi ṣe fíìmù yẹn fún like maybe 10 days lẹ́ fi ṣe fíìmù yẹn àwọn míì gan ṣe fíìmù 1 month ṣé fíṣẹ̀bílì láàyè ẹ sọ tòótọ́ ṣé owó tẹ́ ẹ san yẹn tó bá fẹ́ live comfortably ṣé ó tó fún 10 days ó ní ọmọ ó níyàwó ẹ̀yin gbàgbé pé ẹ̀yin obìnrin nìyí obìnrin lẹ́yìn àìmọye orí ọ̀fẹ́ tó gbé yín débi báyìí àwọn ọkùnrin wọ̀nyẹn mélòó ọ̀fẹ́ wọn ti rí àfẹ̀yí tí wọ́n bá tiraka ṣe ẹ̀yin wá ní ó yẹ kí wọ́n ti prepare fún future àìmọye 10,000 ó kúrò ní 10,000 àìmọye 50,000 táwọn kan gbé pamọ́ pé kí wọ́n fi secure future wọn tí future yẹn ò dẹ̀ secure àfẹ̀yàn tọ́lọ́run bá fún ọlọ́run jẹ́ olúwa la fi máa ń gbàdúrà tẹ́yìn kò kì í ṣe àmì màá tún ṣe tó bá wù yẹn mọ́ ṣàmì ẹ ní fa àìsàn ló gbà ẹ ṣe àmì ẹ ní fa àìsàn ló gbà àmì èmi gò ní fa àìsàn ló gbà jaiye kuti ò ní fi àìsàn ló gbà tí àìsàn bá dé ojú tìjà alájà babaláku 30,000 tó ń sọ ọlọ́run jẹ́ ká fa àìsàn ló gbà gbogbo etí tó ń gbọ́ mi àtọkùnrin àtobìnrin àtàjẹ́ àtosó ẹ̀ nífa àìsàn ló gbà àtẹ̀yàn dáadáa àtẹ̀yàn búburú ẹ̀ nífa àìsàn ló gbà torí àwọn fi ní ká súnmọ́ lọ́n ká ṣe dáadáa ẹ̀ mọ̀ nífa àìsàn ló gbà tó bá fi àìsàn ló gbà ojú ó ti bàbá ńlá kú owó àìsàn tó jẹ́ pé bó ṣe ń pàkan nìkan rú àní ọlọ́run jẹ́ kẹ́ fẹnu já wáyà ẹnu yín kò ní já wáyà ẹ̀yin ti gbàgbé ọlọ́run gbogbo nǹkan tá bá ṣe láyé yìí ẹ jẹ́ ká fi ọlọ́run ká fi ṣèwájú ká fi ọlọ́run ká fi ṣe bídù ká fi ọlọ́run ká fi ṣe láàs ẹ̀yin dẹ̀ wá sọ̀rọ̀ bí ẹni pé you even know ilẹ̀ tó máa mọ́ ẹ sùn lọ́la bẹ́ẹ̀ ni jaiye ti ṣe sọ̀rọ̀ ó sọ̀rọ̀ bí ẹni pé òun mọ̀ ọ̀la yẹn tán that's bad okay nísìnyí àwọn colleagues yín wọ́n síkì ẹ̀ẹ́dẹ̀ rántí wọn ẹ gbọ́ tí nǹkan tí Ìyábọ̀ Òjó sọ ó náà ti ẹ̀ rántí pé bàbá yẹn tẹ̀ ṣe fíìmù ọ̀pọ̀lọpọ̀ yóò rántí wọn ṣé kí wọ́n kú ni àìmọye ẹ wò gbà tí bàbá Abidja fi síkì ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn ẹ wá ní kílé tí wọ́n fi sọ̀rọ̀ jáde pé kí wọ́n wo àwọn fíìmù dọ̀sí èló lẹ̀ ń san fún wọn ẹ̀ ń sanwó fún wọn bí kẹ́ni mọ́ni ẹ̀ ń sanwó fún wọn bí ìkà ẹ̀ ń sanwó fún wọn pé ẹ̀fẹ́ kí wọ́n gbérí
ìwọ tó bá ní agbára àti ṣe fíìmù àti pèèyàn sínú fíìmù ó yẹ kó o ní owó ọ̀pọ̀lọpọ̀ owó tó ẹ̀ san fún wọn ẹ̀ sanwó gidi fún wọn àwọn family there expect a lot of things from them and owó tẹ̀ náà san fún wọn owó yẹ̀yẹ́ ni tí ò bá jẹ́ fún people yìí jáde síta báwo la ṣe fẹ́ mọ̀ ìyá báwo ló ṣe jáde bí èèyàn tó burú báyìí like you seem like a brilliant person but ẹ̀yin ẹ wo bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ tẹ́ ẹ bá wo kọ́mẹ̀ntì àwọn tó share fídíò yín tẹ́ ẹ bá wo kọ́mẹ̀ntì lábẹ́ fídíò yẹn káì ẹ̀yin gan ẹ̀ ní like ọ̀rọ̀ tẹ́ sọ ẹ ní àwọn kan ti advice yín pé kẹ́ ẹ mọ́ sọ̀rọ̀ ẹ bá ti gbọ́ advice àwọn èèyàn yẹn ẹ bá ti mọ́ jáde sọ̀rọ̀ yìí ẹ̀yin náà sọ̀rọ̀ bí kẹ́nimọ́ni mo ní kẹ́nimọ́ni èèyàn tó sọ̀rọ̀ bí kẹ́nimọ́ni tó hùwà bí kẹ́nimọ́ni tó ń ṣe kẹ́nimọ́ni ọlọ́mọ àlàkà wọn ni Jaiye Kuti me I love you so much èmi ò dẹ̀ ní fẹ́ kí ọ̀dà wá ti ṣẹlẹ̀ sí yín àgbàdúrà kí ọ̀dà wá ti ṣẹlẹ̀ sí yín like so many people pẹ̀lú fídíò yìí Madam Jaiye Kuti ẹ máa mọ̀ pé àwọn èèyàn púpọ̀ wọ́n nífẹ̀ẹ́ yín bí wọ́n ṣe nífẹ̀ẹ́ yín yìí bẹ́ẹ̀ náà wọ́n ṣe antagonize lórí ọ̀rọ̀ tẹ́ sọ yìí ọ̀rọ̀ yìí ò dáa ọ̀rọ̀ tá a sọ tó máa lé àwọn èèyàn tó fẹ́ràn wa dànù kúrò lọ́dọ̀ wa ọlọ́ọ̀níjà sọ Jaiye Kuti ọ̀rọ̀ tí wàá sọ tó máa lé àwọn olólùfẹ́ rẹ kúrò lọ́dọ̀ rẹ ò ní sọ mọ́ eléyìí èmi mọ̀ pé wọ́n ti ẹ̀ náà wọ́n ti yín madam wọ́n tì yín ni èmi mọ̀ pé irú ilé ò ní jábọ́ lẹ́nu yín mọ́ because you be minding your business and be doing your stuff perfectly why now ṣóyè yín sọ̀rọ̀ mi ò ní ju bẹ́ẹ̀ lọ torí ijó mi tí wọ́n bá ti advice pé madam ara ẹ má ṣe bẹ́ẹ̀ yín ṣe sọ̀rọ̀ yìí sìn ẹ sọ̀rọ̀ bí ẹni pé kí wọ́n mọ̀ ẹ pa àwọn èèyàn the same category náà lẹ́wà pẹ̀lú èèyàn tó wá antagonize pé wọ́n fún yàn lóyún the same category lẹ́wà like I know you can still correct your mistakes. This is on point by 2 using my words for this. Bye for now.